Kúṣìmọ̀ Lukman. Kí ló gbé yín débí? Wọ́n ní kí bọ́n sí ọmọ kan tí mo gé orí ẹ̀ ni. Ohun tó gbé mi débi ni ìkọjá yìí, mo lè pé bẹ́ẹ̀. Wọ́n forí jì wá ẹni ṣe bí ẹ̀mọ́ láyé. He claimed to be an Alpha, an Islamic cleric, but I wonder what all this thing is doing with an Islamic cleric, if actually he's an Alpha. And he pretended to have a spiritual solution to the problem of his victim. He succeeded in duping one of the victims the sum of 4 million plus. And another one, he duped that one the sum of 700,000 naira. Those are the things recovered in his house, in the house of a supposed Islamic cleric. If actually you are an Alpha, as you claim, what are you doing with masquerade head? And all these magic pots and some other things. Those are the things that he's using in defrauding the unsuspecting members of the public. So we should be very careful the people who will be approaching for any form of a spiritual solution. Ohun tó gbé mi débi ni ìkọjá yìí, mo lè pé bẹ́ẹ̀. Ohun téèyàn bá ti mọ̀ nípa ẹ̀ kó má ṣe, àti wípé téèyàn má trust anybody, ara ẹni o trust. Ohun tó gbé mi débi nìyẹn o. Báwo ló ṣe ṣẹlẹ̀ ní ṣókí? Ẹ jẹ́ ká gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan, báwo lọ́lọ́pàá ṣe mú yín? Ohun tó ṣẹlẹ̀ ní ṣókí, ẹnìkan ló wá sọ́dọ̀ mi, ẹ jẹ́ n sọ ní ṣókí àbá. Ní ṣókí pàápàá. Ó lóun fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀, mo sì invite àwọn tó fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀ yẹn fún, torí mi kì í ṣiṣẹ́ ti tèmi, èmi ò mọ̀ nípa ẹ̀. Irú ẹgbẹ́ wo? Ó lóun wá fìdí ẹgbẹ́ lélẹ̀, ó ní tóun bá bímọ ọmọ òun máa ń kú. Onítọ̀mọ̀ òun bá ti pé ọmọ ọ̀sẹ̀ méjì ọmọ náà máa ń kú. Òun fẹ́ fìdí ẹ pé gbogbo ibi tóun lọ wọ́n ní kóun fìdí ẹgbẹ́ lélẹ̀, ṣùgbọ́n bóun ṣe dé ọ̀dọ̀ mi, ẹ̀mí sọ fún un wípé ibi tí òun ti máa rí wòsàn léléyìí. Ó sì ní òun ò kí máa ń sùn. Olówó kí máa ń sùn, pé wọ́n sọ fún un wípé ara ẹgbẹ́ tó ń dà òun láàmú yẹn náà ni ò jẹ́ kó òun sùn. Ohun tó wá bá wà èmi ò mọ̀ nípa, èmi ò ṣe. Àwọn ọlọ́ṣun ló máa ń ṣe, ṣùgbọ́n máa ń invite àwọn ọlọ́ṣun tó máa ń ṣe, wọ́n bá ẹ ṣe. Ṣé babaláwo lẹ́yìn ni àbá àfà? Àfà lèmi. Àfà lèmi. Ó yá tẹ̀síwájú, ẹ wá invite àwọn tó máa ṣe àbí? Wọ́n dẹ̀ bá a ṣe. Lẹ́yìn ìgbà náà ó di pé kó máa wá sọ́dọ̀ mi, kó máa dúpẹ́. Ẹ̀gbọ́n ẹ̀ náà tún wá. Ẹ̀gbọ́n ẹ̀ ní bí mo ṣe ṣe ti àbúrò òun, wípé àbúrò òun tí ò kí ń sùn tẹ́lẹ̀, wípé ó ti ń sùn, pé kò sírú oògùn oorun tí ò tí lò, pé kò ń sùn. Pé bí mo ṣe ṣe tàbúrò òun, pé kí n bá òun náà ṣe tòun náà bẹ́ẹ̀. Ṣé òun náà kì í sùn ni àbí ọmọ tiẹ̀ náà máa ń ṣàìsàn? Òun ní ọmọ òun lòun fẹ́ ṣe é fún, pé ọmọ òun yẹn máa ń kígbe látojú oorun tó bá sùn. Obìnrin kékeré. Ó yá tẹ̀síwájú. Òun ni wọ́n dẹ̀ sọ fún un wípé the same thing náà ló ń ṣe ọmọ òun. Lẹ́yìn náà àtúbọ̀ òun náà ṣe, òun náà tún wá dúpẹ́. Ẹ̀gbọ́n yẹn ló wá fa wàhálà, ló kó wàhálà ńlẹ̀, òun ló dúró lọ́ọ̀kan yẹn. Ọkùnrin àbóbìnrin? Obìnrin ni. Ṣé ẹ̀gbọ́n ènìyàn lẹ́yìn kámẹ́rà lọ́hùn? Òun ló wà lẹ́yìn kámẹ́rà. Ó yá tẹ̀síwájú. Kí lórúkọ ẹ̀gbọ́n yẹn? Rukayat. Ó yá tẹ̀síwájú. Báwo ni wàhálà náà ṣe wá ṣẹ̀? Bí wàhálà ṣe ṣẹlẹ̀ léléyìí, Rúkà yẹn ó di pé òun wá ń wá sọ́dọ̀ mi ṣe ju àbúrò. Ó máa ń wá sọ́dọ̀ mi, á sùn. Ọmọ ẹ̀ àtàwọn ọmọ mi wọ́n di ọ̀rẹ́. Kí ló máa ń wá ṣe lọ́dọ̀ yín? Tó bá wá lẹ́yìn tí mo ṣiṣẹ́ fún, ìgbà míì akọ̀dédé wá lòun wá sí Ṣàngó ni, lòun ní kóun yà. Á dẹ̀ wá wù mí. Wàláhì kò sí kan tó jọ. Àwọn ìbéèrè làwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi, àwọn ẹbí mi kan ń béèrè, ṣùgbọ́n kò sí kan tó jọ. Mi ò kẹnu sí rí, àmì pẹ̀lú ẹ̀ ò fẹ́ rárá lábẹ́ bó ti wù kó kéré mọ́. Nísìn ló bá tójọ́ kan, bó ṣe wọ store mi nìyẹn, lórí ibi tí mo kó kòkó sí, ló bá béèrè lọ́wọ́ mi pé kòkó yìí máa tẹ́ lò, torí mo ní oko kòkó. Mo ní kòkó yìí mo ló máa tó bí 4 million naira. Bó ṣe wá bá mi nìyẹn, ó ní kí n ta kòkó yìí, kí n yá òun ní owó ẹ̀. Ó ló pẹ́, ó ní tó bá máa ju bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì, òun máa dá owó ẹ̀ padà fún mi. Mo dẹ̀ ní mi ò lè ṣe é, nítorí kí ni èmi àti ìyàwó mi àtọ́dún 9 rèé tí mo ti ń jìyà lójú kòkó yìí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ń so.
mo ti fi sọ orí ìyàwó mi pé kòkó àkọ́kọ́ màá fi ṣe ṣọ́ọ̀bù fún ìyàwó mi ni má bínú mi ò lè yá ẹ bó ṣe bínú tó lọ nìyẹn. Gbà tó yá kò wá sọ́dọ̀ mi mọ́ mi ò rí mọ́ lódidi oṣù kan ló bá tójọ́ kan bó tún ṣe wá nìyẹn wíwá tó máa wá ló bá nìkan tó ń bá wá báyìí kí n rí pé mo ṣe fún un mo bá ní kíni ló bá ní woman kan wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù òun alájà wípé aṣọ náà ló ń tà ó ní alájà yìí ó ní tí kọ́sítọ́mà bá wọnú ṣọ́ọ̀bù òun wá ó ní wọn ò ní rajà lọ́wọ́ òun ó ní wọn á tún jáde ó ní wọn á lọ ra ní ọ̀dọ̀ alájà mi ò mọ ṣọ́ọ̀bù ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ rí mi ò dé bẹ́ẹ̀ rí so lédè kan náà lédè kan ló bá ní pé kí báwọn ṣe nǹkan gbogbo àwọn kọ́sítọ́mà tó máa ń lọ sọ́dọ̀ alájà wípé alájà yẹn máa ń ní kọ́sítọ́mà pé kó máa rajà lọ́wọ́ ọmọ rẹ̀ èmi ò ń ṣerú ẹ̀ mi ò kọ́ mọ́ṣẹ́ mi ò mọ̀ ń ṣe mi ò ń ṣerú ẹ̀ fún yàn. kí wàá ló ṣẹlẹ̀ gangan pápápá. bí mo ṣe sọ léè fún bó ṣe dìde mọ́ mi nìyẹn ló wá ń fọwọ́ ń gbá ìdí òun á mẹ́sọ̀ pé nǹkan tí mi ò jẹ mo san òun á dì pẹ̀lú mi ó ṣe halẹ̀ mọ́ mi yẹn mo wá wò pé kí la gbé kí la jù kí ló fàdí eléyìí bó ṣe bínú tó lọ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àbí. ìyẹn ẹlẹ́ẹ̀kejì. ẹ̀dẹ̀ ní kò sí kankan láàárín yẹn àti ẹ̀. kò sí kankan lẹ́ẹ̀rín wa kò sí kankan lẹ́ẹ̀rín wa mi ò kẹ́nu sí rí ọlọ́run wò ìgbà tójọ́ kan bí mo ṣe rí tó kó tọ́ọ̀gì wá sọ́dọ̀ mi nìyẹn làwọn yẹn kó àdákùkọ oríṣiríṣi dání bí mo ṣe gbá tẹ̀yìn kùlé àtẹ̀mí àtọmọ asákúrò ńlé sísátà sálọ mo sálọ station mo lọ rìpọ́ọ̀tù ní station. station mo lẹ sálọ. Sango police station bí mo ṣe sálọ Sango police station lọ́ọ̀yà mi ló gbé mi lọ́bẹ̀ wọ́n wá ń pè pé kó wá ó wá ní Lagos State ní òun wà so wọ́n bá ní wípé wọ́n lè rà pé Lagos State yàtọ̀ sí Ogun State mi ó dá kò burú ilé ni mo wà lọ́jọ́ kan bí mo ṣe rí tó gbé ọlọ́pàá nìyẹn bí mo dẹ̀ ṣe rí pàwọn ọlọ́pàá ni mo ló da inú mi ti ẹ̀dùn mo ṣe tẹ̀lé wọn lọ nìyẹn lẹ́yìn yẹn station ni mo wá dé tí mo wá ń gbọ́ pé wọ́n ní mo gba 5 million plus lọ́wọ́ o. èló lẹ́yìn sì gbà lọ́wọ́ wọn. gbogbo owó tí wọ́n ná pátá àti etí àbúrò ná àti etí ẹ̀gbọ́n ná àti owó tí ọkọ ná gbogbo ẹ̀ pátá transfer náà ń ṣe fún mi gbogbo ẹ̀ tábà ní ká calculate ẹ̀ gbogbo ẹ̀ pátá kò ju bí 800,000. 800 what? mi ò lè calculate ẹ̀ torí wọ́n sẹ́ndì ẹ̀ díẹ̀díẹ̀ ní over 800,000. lẹ́lẹ́ fẹ́ fi ṣiṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n ná. ṣé lẹ́ẹ̀kan náà lẹ́gbàá ni àbí ní sọ̀rí. ní díẹ̀díẹ̀ ni kì í ṣe ẹ̀kan. àbúrò afẹ́ tó ẹ̀ márùn-ún àbúrò afẹ́ tó ẹ̀ márùn-ún ẹ̀gbọ́n bí ẹ̀ méjì abẹ́ mẹ́ta ni ara owó ọkọ gbogbo ẹ̀ ni mo calculate papọ̀ ọkọ ìyàwó ló ń sanwó ọkọ ni àbí. ìyàwó ọkọ ló máa rán ìyàwó ẹ̀ sí mi ó rán ìyàwó wọ́n wá sẹ́ǹdì ẹ̀ papọ̀ wọ́n wá ń sẹ́ǹdì ẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo owó tó ń sẹ́ǹdì sí mi wọ́n sẹ́ǹdì ẹ̀. ó dà ẹ gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí wípé ẹ fẹ́ ṣe iṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni. ṣé iṣẹ́ ìtúsílẹ̀ la fẹ́ pè yẹn ni àbẹ̀wò. iṣẹ́ ìtúsílẹ̀ bẹ́ẹ̀ èyí tí mo ṣe fún ọkọ nísìn iṣẹ́ ìlọsíwájú wà níbẹ̀. pé owó lè máa wọlé. lẹ́nu iṣẹ́ kó lè máa rí iṣẹ́ ṣe ó wà níbẹ̀. láìpẹ́ nígbà tẹ̀sán rẹ sọ wípé àáfàá nìyí ó wá yà mí lẹ́nu bí a ṣe ń bá ilé ní àwọn wájú yìí. sáwọn tẹ́ fi ń ṣiṣẹ́ àáfàá rí. bẹ́ẹ̀ ni ṣe rí iṣẹ́ àáfàá ẹ gbọ́ mi sà gẹ́gẹ́ bí ìbéèrè yín eléyìí iṣẹ́ tí Ọlọ́run ṣe fún wọn ni ṣe rí iṣẹ́ àáfàá pẹ̀lú iṣẹ́ ìṣègùn ó wọnú ara wọn ni àáfàá jáwé kò sí bí àáfàá ò ṣe ní jáwé àáfàá á wa egbò. àáfàá jáwé àáfàá wa egbò. túlẹ̀ àgbà ń ṣe dáadáa. gbogbo ilé ìta kólẹ̀ ló lórúkọ. èyí tó jẹ́ tèmi wà ń bẹ̀ èyí tí ò ṣe tèmi wà ń bẹ̀. ìkòkò yẹn leléyìí kòkò Ọ̀ṣun leléyìí kòkò Ọ̀ṣun tó fi fìdí ẹgbẹ́ lélẹ̀ àwọn ọlọ́ṣun ló lè ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kòkò Ọ̀ṣun leléyìí wọ́n ṣe eléyìí papọ̀ mọ́ eléyìí fún wọn ni ó ní bí wọ́n ṣe ṣe
wọ́n ṣe ilé ìpapọ̀ ilé mọ́ wọ́n dẹ̀ ti kó lọ àwọn ló padà kó wá fún IPO wọ́n ti kó lọ kò sí lọ́dọ̀ mi. kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Lawan Yakub. kí lẹ pé? Lawan Yakub. Lawan Yakub. bẹ́ẹ̀ láti Ifọ̀. bẹ́ẹ̀. Kúṣìmọ̀ Lukman. kí ló gbé yín débì? Wọ́n ní kí bọ́n sí ọmọ kan tí mo gé orí ẹ̀ ni. ní àpapọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní kí bọ́n sí ọmọ kan tí mo gé orí ẹ̀. Ìgbà ní ọmọ yẹn kú sẹ́fẹ̀ mi sí, wọ́n ní kí bọ́n sí. Ìgbà tí mo dẹ̀ bọ́n sí tán mo gé orí ẹ̀ fún babaláwo tó ní kí bọ́n gé wá. Pé ọ̀nà máa fún mi ní 50,000 naira. Mo dẹ̀ sọ pé àwọn babaláwo Àwúrẹ́là àti Ifákóredé wọ́n ní àwọn ò ní fún mi ní 50,000 pé àwọn fún mi ní 15,000 naira. So ìgbà tí mo wá fẹ́ gbé kíní yẹn lọ fún wọn òní fìgìláńtì tó ń ṣiṣẹ́ ní Òkèlèwó tó fi mú mi tó fi gbé mi lọ sí ọ́fíìsì wọn tí láti ọ́fíìsì wọn ló fi gbé mi débi. tó fi gbé yín débi ṣé ẹ ti gbé orí fún wọn tẹ́lẹ̀ kan tó sọ pé àwọn lè fún yàgbé nígbà tó yẹ tí wọ́n ní tí n bá gbé wá pé ọ̀n fẹ́ fi ṣiṣẹ́ fún ọmọ yahoo tí n bá gbé orí yẹn wá ni ọ̀n máa pe ọmọ yahoo yẹn tó máa sẹ́ndì owó fún tó máa fún mi lówó. tó máa fún yín lówó sókòtò rẹ pé wọ́n fìjìláńtì tẹ ẹ̀yìn àbí? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. táwa ni babaláwo náà? ó ní àti kejì ẹ̀. so ọba wá kíní yẹn wá fún Ifákóredé ó gbẹgbẹ̀rún 5 so ìgbà tí wọ́n á ṣiṣẹ́ yẹn iṣẹ́ ìwà rí bẹ́ẹ̀ Ifákóredé wá tún wá ní kí n pè padà mọ́ á pè wọ́n á bàjá pé òun tàn bẹ́ẹ̀ kọ́ ni olómú wá àṣẹ ẹran ẹlẹ́dẹ̀ ló lọ́ra fún wa níbọn tó gbowó lọ yásàfẹ́ abájá mo ní kó má bàjá o èmi pọkùnrin wá síbí báyìí kò tẹ̀ sí wàhálà òní nǹkan mi tó máa bẹ̀ tó bá gbé yẹn wá a máa yọ síra wọn náà ní nǹkan tí lórí owó ni so ìyá sọ pé ò nídìí orí èèyàn Ifákóredé ń sọ fún bẹ́ẹ̀ kò fẹ́ lù fún ọmọ yahoo so kóhun tẹ́ pé nọ́mbà ẹni yẹn mo yọ owó àṣìwà lọ́wọ́ ẹ̀ ó pe nọ́mbà ẹni ọ̀yẹn náà ti náwó àwọn tí wá sáré kúta tẹ̀tẹ̀ fún ọjọ́ méjì ìgbà tóun ò yọjú tọ́ọ̀ rí àwọn tẹ̀ ti náwó nìbàdàn tọ́ọ̀ padà sí so wọ́n dẹ̀ di ijọ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ọ̀ bá rí owó ìfáyín bá sọ pé 10,000 ló máa fún òun tó bá ló dáa ní kò sí wàhálà òun àbá wá so ó bá ní ẹkú fún òun ní nọ́mbà òun ó bá gba nọ́mbà ìfáyẹn pé so àwọn á lè máa pè kò jẹ́ kó wọ́n bá dè mí láàmú so bá dẹ̀ fi wọ́n síbẹ̀ ń tèmi after 5 days ń tàfà so kò sẹ́ni mọ̀ kó ń ṣiṣẹ́ ń bọ̀ gbẹ́ òkú ń bọ̀ sin òkú sí mọ́ṣúárì àbí sí cemetery. ṣé ilé náà sì kù sí ní mọ́ṣúárì? ní sí mọ́ṣúárì ìgbà mọ́ṣúárì làwọn tó ń ṣiṣẹ́ àmọ́ kó tó ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ grandi so tó di pé ọ̀yàn gbé ọmọ wá kó tó lọ gé orí ọmọ yẹn. ìgbà tán ọmọ mélòó ló gé orí ẹ̀? èmi ọmọ ló lè dáhùn ẹ̀ torí mi ò rí ẹ̀ nìyẹn o. ṣé ẹ̀yin lẹ rán wọn kí wọ́n gé orí ọmọ yẹn? èmi kọ́ rárá àti ẹ̀ pé bóyá pé kó lọ gé orí. bọ́tọ̀ máa yín sọ pé 15,000 ní ẹ fún un. kò gbowó rárá kúrò ń bẹ́ẹ̀ kò gbowó lọ́dọ̀ Ifá yẹn 10,000 èló lẹ lọ́jà ní dé. promise tẹ́fẹ́ fún un. èmi kọ́ Ifá yẹn ló sọ fún wa fún 10,000. nígbà tẹ́yìn wà ń bẹ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gé orí èèyàn gẹ́gẹ́ bí àgbàlagbà kí ló yẹ kẹ́yìn ṣe? náà sọ pé kí lè fẹ́ fi ṣe ẹ sọ̀rọ̀ náà. èmi ò kì í lò mo sọ fún wọn ní oníṣègùn ni mí àníṣe. ewé àti egbò ní kọ́ máa ṣe ṣe ewé àti egbò lèmi ń ṣe. ọlọ́pàá wo lẹ wá sọ fún pé àwọn kan fẹ́ gé orí èèyàn nù? mi sọ fún ọlọ́pàá kan. mi gbọ́. mi sọ fún ọlọ́pàá kankan. ó mú ìpérò lẹ̀ ń pa fún wa. ẹ sí rọ́mbẹ̀. àti wípé nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kó yé wa wípé ẹ ti kọ́kọ́ bẹ ọ̀gbẹ́ni níṣẹ́ kan tẹ́lẹ̀ wọ́n sọ wípé ẹran ẹlẹ́dẹ̀ lọ́wọ́ iṣẹ́ wo lẹ bẹ̀ tẹ́lẹ̀ ńgbà yẹn? àní kó bá wa ẹran èèyàn wọn bá mo ti sọ ẹ tẹ́lẹ̀ gbà tó wá lọ mú kíní ẹ wá ẹran ẹlẹ́dẹ̀. ẹ sọ bí ọjọ́ mélòó àbí ọdún mélòó sí ọ̀rọ̀ sígbà tá a wà yìí? kò tí ì ju oṣù kan lọ. kò tí ì ju oṣù kan lọ yẹ tẹ̀síwájú. so gbà tó dẹ̀ mú yẹn dé àṣẹ ẹran ẹlẹ́dẹ̀ ló lọ́ mú wá fún wa ìgbà tí fáyẹn wá lò ó ní kíní ẹ kò dáa ó ní ìṣe náà ọ̀gbẹ́ni wá gbà. Ifákóredé gangan bolo ẹ̀ níyẹn wà báyìí. bóyá ni o ti sá lọ torí n kò rò pé wọn lọ wò nílẹ̀ méjì wọn ọba ṣùgbọ́n tí èmi bá jáde Abẹ́òkúta bí náà ló wà Abẹ́òkúta bí náà wà. màá máa rí mú. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Akáwọ̀rọ̀. Akáwọ̀rọ̀ kí ni ẹ pè jálẹ̀? Akáwọ̀rọ̀ Àwúrẹ́là. orúkọ yín orúkọ tí yín Àwúrẹ́là ni mo ń jẹ́ Àwúrẹ́là. rárá orúkọ tí yín tó sọ yín. ní orílẹ̀-èdè Nàìjíríà orúkọ mẹ́ta ó kéré tán lèèyàn gbọ́dọ̀ jẹ́. rántí kí ni? rántí Adébóyè. rántí Adébóyè ga. láàrin ìgbà tí wọ́n ti mú yín sí àgọ́ ọlọ́pàá yìí kí ni èrò yín báwo lẹ kí lẹ lérò wípé ó yẹ kí ìjọba ṣe fún yín? àṣìṣe ńlá ni torí mi ò dọ̀rú yẹn wò rí. kí wàá lẹ́kọ̀ọ́ kí ìjọba ṣe báyìí? wọ́n foríjì wá ẹni ṣe bí ẹ̀mọ́ láyé.